ẹ máa gbọ́ wìrìwìrì lẹ́nu mi o ẹ máa gbọ́ wìrìwìrì lẹ́nu mi. tó bá di on the 22 ọjọ́ Friday lọ́dọ̀ Èjìdé restaurant ẹ wá pàdé Yinka Quadri àti Wálé Àkànjì Barryshowkey o ẹ máa gbọ́ wìrìwìrì lẹ́nu mi o ẹ máa gbọ́ wìrìwìrì lẹ́nu mi o. Wálé Àkànjì fi wọ́n sílẹ̀ wọ́n máa tó jẹ gbà wọ́n. Kú dédé àsìkò yìí o ẹ̀yin èèyàn mi, orúkọ tèmi ò yí padà, Alhaji Abdulganiy Akanni Ọláyínká ọmọ Quadri. Èmi ni mò ń kí ìpè kú dédé àsìkò yìí, pàápàá jùlọ gbogbo ẹ̀yin ti Amẹ́ríkà tàbí ṣùgbọ́n òsì ń bẹ̀ mọ́, má jọ gbọ́ òsì, gbogbo yín lẹ ti mọ̀ pé mo ti balẹ̀ gùjẹ̀ sílùú Amẹ́ríkà, pàápàá jùlọ ní Houston, Texas. Mo wá ń fi àsìkò yìí sọ fún yín pé gbogbo ẹ̀yin tí ẹ wà nílùú Houston, mo fẹ́ sọ fún yín pé ní on the 22 of August ní ọjọ́ Friday, ní alẹ́ ọjọ́ Friday tó ń bọ̀ yìí ní dédé agogo 8, mo fẹ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá kẹ́ pàdé mi ní orí Synod Road ní Sugarland ní ọ̀dọ̀ Èjìdé restaurant and bar. Ibẹ̀ ni a ti máa pàdé kí a wá fi ọ̀rọ̀ jomi tó rú ọ̀rọ̀. Ẹ pàdé mi níbẹ̀, gbogbo ohun tó ń rú yín lójú tẹ́ ẹ fẹ́ mọ̀ nípa èmi Alhaji Abdulganiy Akanni Ọláyínká Quadri, ẹ jẹ́ a jọ fi ọ̀rọ̀ jomi tó rú ọ̀rọ̀. N tí ẹ fẹ́ mọ̀ nípa àwọn òṣèré pàápàá, ọkùnrin ni, obìnrin ni, ọmọdé ni, àgbà ni, tẹ́ bá bi mí léèrè èmi á dá yín lóhùn ní ọ̀dọ̀ Èjìdé restaurant and bar. Nítorí pé Èjìdé and friends àwọn ni wọ́n fẹ́ kó wa lẹ́nu jọ. Ta lẹni tó ṣe agbátẹrù? Alamutu International. Alamutu International òun ni ó ṣe agbátẹrù ní Synod Road ní Sugarland lẹ́ǹkan sí dédé agogo 8. Ta wá ní onílù ọjọ́ náà? Ta ni eléré ọjọ́ náà? Ọmọkùnrin tí à ń sọ, Adéwálé Àkànjì Barryshowkey, òun ló máa fi ìlú dá wa lára yá. Tùǹgbá tó lè mọ́mọ́ gbàgbélé, ó ti promise wa pé ó wà ní alẹ́ ọjọ́ Friday, ní alẹ́ ọjọ́ Jímọ̀ eléyìí ní ọ̀dọ̀ Èjìdé restaurant and bar. Ẹ pàdé mi Alhaji Abdulganiy Ọláyínká live and direct. Ẹ jẹ́ a jọ fọ̀rọ̀ jomi tó rú ọ̀rọ̀. Ẹ ṣeun, ó dìgbà náà, ẹ̀yin ni màmá rí o. Ẹ ṣeun. Alore TV, Alore TV, nílé nílé òkúni, ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n.